Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere. A jẹ́rìí pé kò sẹ́ni tó tọ́ tó sì yẹ ká máa sìn àfọlọ́run ọba tó dá wa yìí. A sì rí i pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òun náà lòjíṣẹ́ ẹgbẹ̀yìn tọ́lọ́run rán sí gbogbo ayé. Ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó máa bá òjíṣẹ́ ńlá Nábì wa ti jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam, kí ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá anábì wa Adam títí dórí anábì wa Isa tí wọ́n síwájú òjíṣẹ́ ńlá. Kí ọlọ́run àánú ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa wá bá àwọn ará ilé anábì, àwọn sàábì anábì àti gbogbo ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo, àmín. A kí n káàbọ̀ sórí ètò wa tí a máa ṣe ní ọjọ́ mẹ́jọ tí a mọ̀ sí Islam in Focus, tó ṣe pé gbogbo àná la mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó rinlẹ̀ ni, ẹ̀sìn àdáyébá ni, ẹ̀sìn tó nípìlẹ̀ ni, ẹ̀sìn tọ́lọ́run sì sọ yìí pé inna dina indallah al-Islam wa man yabtaghi ghayra al-Islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. Ọba tó dá ayé àtọ̀run àti gbogbo ń tó wà nínú ẹ̀ ló mọ̀ pé ṣe pọ̀ o, àmọ́ ẹ̀sìn gidi lọ́dọ̀ Islam ni. Ẹnikẹ́ni tó bá tún pe nǹkan míì lẹ́sìn tó níbẹ̀ lọ́wọ́ ó ti rí gbàlà, bó bá dijọ́ ọ̀gbìnde ọlọ́run lòun ò ní gbà lọ́wọ́ olúwa, bó bá sì dijọ́ àlìkìyámà tó ń wí irú ẹni bẹ́ẹ̀ yóò ṣòfò ni, lọ́mọdé àṣòfò. Àdúrà tá a máa ṣe lẹ́yìn tá a bá ti dúpẹ́ fọlọ́run tán náà ni pé alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah. Pé ọlọ́run á dá a mọ̀ pé wọ́n ló fi wá sójú ọ̀nà ẹ̀sìn ọ̀la yìí, ní tí ó tún mú wa sèmí yàtọ̀ sí tó ń fẹ́ ọlọ́mọgbè bá wa. A kí wa kú ọdún tí a ṣe kọjá lọ́sẹ̀ tó kọjá, ìyẹn ni ọdún iléyá. Àfàsìkò yìí kí bàbá wa ọlọ́lá ọba àlọ́rin ṣéwù wallahu yasmuka minan nas la tahafu darakan wala tasha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run kó máa fi bá yín lò, àti bẹ̀ kí bàbá wa ìmáàmù àgbà fúnlùú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ àti gbogbo àwọn leading imams ní Ìlọrin Emirate àti Kwara State lápapọ̀. Àwa kí gbogbo àwọn olóyè káàkiri àti gbogbo lọ́balọ́ba across gbogbo Kwara níbi tá a ti ń ṣètò yìí. Ọlọ́run kó máa wà pẹ̀lú yín. Lónìí àwa láti wá bára wa sọ̀rọ̀ níwọ̀n bá ṣókí lórí kókó ọ̀rọ̀ wo ni bí Nàìjíríà ṣe rí lónìí yìí. Àgbà fọlọ́run, àgbà pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ àfi tí wọ́n Ọlọ́run ọba bá mọ̀ sí. A máa tún wá dá a mọ̀ wípé bá a ti wù ká mọ̀ wá kù tó, èyí táwa gan fọwọ́ fà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń ṣàkóso lé wa lórí, àwa tí wọ́n ń ṣàkóso lé lórí, èyí táwa náà ń fọwọ́ fà ń bẹ́ńbẹ́, èyí táwọn olórí wa náà sì ń ṣe tó kù díẹ̀ káàtó ó wà mẹ́. Àwa lásìkò tó pọ̀ torí a fẹ́ lọ síbi ojú ọ̀rọ̀ gangan kí n láìfí àwọn tí ń so lórí wa kán gbọ́ látẹnu wa nísìn, kán sì yá adjust kó lè rí báráàlú ṣe fẹ́ kó rí, kí lèyí táwa náà ń dákun gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń ṣe àkóso lé lórí
káwa náà túnra wa ṣe ń bẹ̀ káwọn olórí náà lè máa dá a mọ̀ yìí pé àwọn tá à ń ṣàkóso lé lórí wọn ti rí wa o wọ́n ti yọwọ́ tí wọ́n kú o àwa ló kù tá a sojúṣe wa báwa méjèèjì bá ti sojúṣe wa àwùjọ ọ̀dà mo kí bàbá wa Sheikh Suleiman Ọláyínká Asidik Kasandubu àwọn la gbé wá lónìí nítorí wọ́n bá a sọ̀rọ̀ lé lórí nù ńbo lo lórí kù sí ńbo làwọn ẹlẹ́mù náà kù sí kálukú wa túnra wa sí kí Nàìjíríà lè dáa akramakallah marhaba bikum ayyakumullah faddal. alhamdulillahi rabbil alamin wa salatu wa salamu ala ashrafil mursalin muhammad bin abdullahi wa ala alihi wa sahbihi wa ala man tabi'ahum bi ihsani ila yawmiddin amma ba'd akí àwọn elétò lórí báwọn ọ̀rọ̀ Ọlọ́run ó sì máa jáde tọ́lọ́run ó sì padà san wọ́n lẹ́san. àwọn Muslim Media Watch Group of Nigeria. àwọn ni akíyín púpọ̀ lórí àsìkò ní nínú aránsáré gé bá akíyín púpọ̀ Ọlọ́run bá pẹ̀lú yín Ọlọ́run ó dúró tì yín ẹ̀san tí yẹn máa gbà lérí dáwà ẹ̀ gbà lálùkì àmọ́ ẹ̀ tún wá gbà láyé yẹn ọ̀dàlá 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 akí gbogbo jama lápapọ̀ bí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà akí gbogbo wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọ̀rọ̀ nípa àwọn ìjọba àtàwọn tí wọ́n ń ṣèjọba lé lórí ọ̀rọ̀ náà lágbára púpọ̀ torí àsìkò yín gé kúkúrú ká fi rí àǹfààní kankan bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ni pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam president ni grand cardinal ni chief imam ni commando ogun ni gbogbo táìmù apá ẹ̀jẹ̀ lókè lànàbì jẹ pátápátá kò sì fẹ́ẹ̀lì ọ́pàṣì ni alhamdulillah. Ànábì wa sọ fún wa wípé bá a bá ti rí bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n ọmọ yẹn jọba lé a lórí. Allahu akbar. wọ́n mi pé tá a bá ti rí ìjọba kan tí gbogbo wọn bá ń complain pé ìjọba yìí ọ̀dà ìjúwe picture bá wa ṣe rí ni Ànábì ló wí bẹ́ẹ̀ èmi kọ́ o Ànábì ló wí bẹ́ẹ̀ ìjúwe picture wa nu tá a bá dá ní ìjọba tó dá lọ́lọ́wọ́n ó gbé síbẹ̀. Allahu akbar. tá a bá gbé síbẹ̀ tá ẹ̀ bá dá gbogbo ariwo tá ẹ̀ bá pa kọ́dà wọn ò ní gbọ́ wọ́n mi pẹ́ yìí gangan lẹ̀ dá picture pẹ́ dá nù ni ẹ̀yin tẹ́ wà lólórí Ọlọ́run béèrè lọ́dọ̀ yín wípé alhakimu mas'ulu amama Allah tó bá dojú alikiyama Ọlọ́run béèrè lọ́dọ̀ yín tẹ́ jẹ́ olórí tọ́ra àmánà ni ẹ gbé lọ́wọ́ níta gbélé yín lọ́wọ́ tẹ́ sọ fún gbogbo èèyàn pé á ṣe báyìí á ṣe báyìí á ṣe báyìí kọ́dà báwọn wọn bá gbà ẹ̀ ṣe ti yín tẹ́ ẹ bá ti ṣe ti yín ẹ sì gbẹ̀sẹ̀ tó dáa lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe ti yín ẹ jẹ ìyà lọ́dọ̀ Ọlọ́run. Allahu akbar. ayé tá a wà yá kó ń bẹ̀ ni ẹ̀yin kẹ́ ẹ kọ́kọ́ jẹ̀jọba àwọn kan ti jẹ́ kọjá ẹ̀sìn ní bí kálukú ṣe parí ètò tiwọn ó kú bí kálukú ṣe pàdé lọ́dọ̀ Ọlọ́run ó jẹ́ mùsùlùmí o ó jẹ́ mùsùlùmí o sólórí ni ọ́ Ọlọ́run ó béèrè lọ́dọ̀ rẹ̀ bọ́ bá ti yanjú olórí òun sí àfi kẹ́ ẹ ṣe dáadáa inú tẹ́ ṣe dáadáa ni pé tẹ́ promise àwọn èèyàn pé ṣe kẹ́ ẹ ṣe o nítorí yẹ kó lórí ó ṣe kó ṣe o ẹ chẹ́kì àwọn èèyàn ẹ ṣe hifzul amn kẹ́ ẹ rí wípé gbogbo àwọn tí ń jẹ́ èrò nínú ìlú insecurity ti ń bẹ́ńbẹ́ yìí kẹ́ ẹ yanjú nǹkan ti ń bẹ́ńbẹ́ o torí gbà tí ọwọ́ ti wọ́n yà wá lẹ́nu wípé àwọn tá a máa rò pé àwọn ni wọ́n dáàbò bò wá àwọn ohun gan náà wọ́n wà ní àwọn tí ń dà lúrú táwọn èèyàn sì ń rí bẹ́ẹ̀ àwọn tá èèyàn sí wà ó yẹ ká take care o tá a bá take care Ọlọ́run ó béèrè lọ́dọ̀ wa ẹ̀sọ́ wa bá kálukú nílé kálukú lọ́tọ̀ọ̀tọ̀ nígbà tí kálukú bá parí sílé rẹ̀ o torí náà kámọ́ra Ànábì ṣe bẹ́ẹ̀ Ànábì lọ́njọ́ kan tálíkọ̀ ọlọ́ọ̀kan bá dì má Ànábì lọ́rùn báyìí wípé ò fún mi lẹ́tọ̀ọ́ tèmi àwọn sábẹ́ ti yọ ìdà pé eléyìí má bàjẹ́ Ànábì ni ẹ dúró ó béèrè kinní kan ni níta ẹ̀ máa pín lọ́dọ̀ tèmi Ànábì ní àrántí rẹ̀ nù ń béèrè ẹ̀tọ́ ti ẹnu tọ́lọ́wọ́ béèrè lọ́dọ̀ rẹ̀ ẹ lọ Baitul Mal ọyẹ lọ mú tiẹ̀ ẹgbẹ́ fún ẹwà Ànábì ti ṣe la ilaha illallah. Ọlọ́run ọjọ́ jọdọ̀ gbéǹde tọ́lọ́wọ́ ọmọ wa bí mi ó ní ọwọ́ àfàmílẹ́wù láti béèrè ẹ̀tọ́ ẹ̀ láti béèrè ṣé wọ́n lè fẹ̀yìn lẹ́wù yẹn. ẹ pé kí security ó gbé olúwa rẹ̀. mú ọ bá pa bẹ́ẹ̀ sẹ́rò yìí púpọ̀ wọn mú ni torí náà àwọn nǹkan tó yẹ kẹsẹ̀ nípa oúnjẹ à ń gbọ́ púpọ̀ à ń gbọ́ bóyá lódodo ni bóyá rọ́ ni àmọ́ tó bá jẹ́ òdodo Ọlọ́run béèrè lọ́dọ̀ yín o oúnjẹ ní ọ̀dẹ̀ yìí gbogbo nǹkan ní ọ̀dẹ̀ yìí
àwa gbọ́ pé ilé rẹ̀ wà ń bi kẹ́ẹ̀kọ́ àwọn oúnjẹ ń wọlé lẹ́yìn tó ń ṣe bísínẹ́sì yàtọ̀ fún bísínẹ́sì tẹ́ ń ṣe ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ń gbowó oṣù tẹ́lẹ̀ wá ní tọ́jà why are we asking requesting for upliftment nípa salary tẹ́ ń san òun kọ́ yẹ ká béèrè. bí iye tẹ́ ń bá fún wa bá ká oúnjẹ ni tó bá ká oúnjẹ ní sàyọnu sọ. ẹ take care kí ni price ẹ mú kó oúnjẹ ọ̀wọ́n. price yẹn ló yẹ kẹ́ ẹ yanjú tẹ́ bá ráyè reduce price sí normal one tẹ́ sì monitor rẹ̀ everywhere oúnjẹ ọ̀dẹ̀ fún wa àmì ẹ̀ ṣe bẹ́ẹ̀ àwa tẹ́ wọ́n ṣèjọba lé lórí a gbọ́dọ̀ gbà fún yín a gbọ́dọ̀ tẹ̀lé òfin yín àfòfin tí ọba dà nìkan là ní tẹ̀lé tọ́rọ lọ́wọ́ béèrè lọ́dọ̀ tiwa náà. ọ̀pọ̀ àwa láṣẹ pé ká tẹ̀lé ni ká gbà fún yín ká gbà fún yín kọ́nà jọ́ta Nábì Mùsá lọ́dọ̀ Fìràwọ̀ náà káwùlá ńlá yìí náà tọ́ ọba débẹ̀ o eléri ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọ̀sọ̀ mọ́ rọ̀ sí torí pé ìjọba ń bẹ gbà fún ni torí ìjọba lọ́wọ́ bí Fìràwọ̀ náà ṣe burú tó. Not only that a gbọ́dọ̀ advice àwọn tí ń bẹ lórí ìjọba bẹ́ẹ̀ ṣeré àwọn sọ pé tẹ́ bá advice wọn ẹ má sọ̀rọ̀ sí wọn bí ìgbà táwọn wípé kinní kan pẹ̀lú làákàyè ni ẹ fi sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ikima ni wàlímọ́ isatu asana pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ bá wọn sọ̀rọ̀ bóyá wọn ò gbọ́ lórí rẹ̀ bí wọn bá wá gbọ́ ẹ fi yókù lẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. akẹ́rọ̀kàlá kẹ́ tó lọ síwájú ńbẹ̀ wọn olórí kan máa wà ńbẹ̀ ni ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tá à ń rí àwọn tí ń ṣèjọba gan àwọn tó lórí kó tira wọ́n fẹ́ máa pa ẹnu mọ́ lórí ibi tíjọba ṣẹ́kù sí bó la ṣe máa sọ fún lórí nìkan kó bẹ̀rù Ọlọ́run táàkì sáwọn tọrọ gbà ká olórí pé wọ́n dáhùn níwájú Ọlọ́run láyè tó lórí fi wọ́n sí tí wọn ò sì jẹ́ kó lórí mọ̀ pé tí ń ṣẹlẹ̀ ni tó lórí ó sọ pé nǹkan báyìí mo gbọ́ ṣe bẹ́ẹ̀ lórí tẹ́lẹ̀ pé ránkàdédé bó ṣe rí náà nù o àmọ́ bá a ti gbé kalẹ̀ ni ẹ dákun ẹja wa bá a ṣe adjustment. ẹ wo problem kan tó ń bẹ̀rẹ̀ owó dé wọ́n fẹ́ sọ owó kalẹ̀ department segment wa wọ́n ni minister wọ́n ni minister wọ́n ni minister wọ́n chairman wọ́n wá pín nígbà tí wọ́n pín tọ́dọ̀dọ̀ tiẹ̀ ọ̀dàrú wọ́n ti fún ọ lẹ́tọ̀ọ́ tó fara yòókù ọ̀dàrú ìwọ ṣe tiẹ̀ bó ṣe wọ́ aráàlú wọn ń pariwo tó wọ́n sọ pé mo ti rìlíìsì kiri fún wọn olórí ń sọ pé kálukú mo ti sẹ́tò yẹ kó yọ kọ́kọ́ jọ kálukú ìdààmú wa bá olórí gbogbo oríṣiríṣi ọ̀nà ní kálukú wa máa gbà wípé àníyàn wa nìkan là á máa dá ẹ̀dá ní àwọn aráàlú tí wọ́n dìbò fún wa. ẹ dàpọ̀ ẹ bá sọ̀rọ̀ sáà bẹ́ẹ̀ sí káwọ́ tá a sọ yìí tí wọ́n súnmọ́ lórí tó ṣe pé àwọn ni wọ́n ń fòdodo pamọ́ fún lórí aráàlú sì rí ibi tí nǹkan kù sí wọ́n sì ń wé àwọn òun sì ń já olórí náà tó gbọ́ nítorí pé kò rí bẹ́ẹ̀ má dá wọn lóhùn nítorí tí wọ́n jẹ irú táwọn wọn bá pàdé nínú sàárè ẹ sọ fún wọn. wọ́n jìyà lọ́run wọ́n jìyà nínú sàárè gbogbo ẹ̀yin tẹ́ ẹ pa olórí mọ́ ọjẹ kọmíṣánná ọjẹ pamsec gbogbo tẹ́ ẹ jẹ kíní wọ́n ń bọ̀ wá olórí tó ṣẹ̀ṣẹ̀ dé kọ̀ mọ́ ń pa kíní ṣẹlẹ̀ láwùjọ ẹ̀yin lẹ lọ́bẹ̀lẹ̀ wá lọ tírèdì rẹ̀ pé gbogbo ọ̀nà téèyàn fi máa gbà rówó jẹ ní gbogbo nǹkan náà kéèyàn máa rí ní ìsìn báwọn ẹ̀wà gbogbo tẹ́ ẹ ṣe òní ẹ̀ padà jẹ ìyà rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kọ́lẹ̀ lómi ń jẹ ìyà láyé lọ́wọ́ báyìí ó tún kó ìyà jẹ àwọn ọmọ rẹ̀ ire lẹ́sàn-án ìkà náà lẹ́sàn-án èyí ó wù ẹ mú nínú méjèèjì ẹ̀sán àké àsàn lérí ọmọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń ṣe jàmbá fún ara rẹ̀ nítorí wọ́n ṣe jàmbá fún àwọn ọmọ rẹ̀ kò dáa gbogbo ń tàn ṣe òní a gbọ́dọ̀ tẹ̀lé bó ni Ọlọ́run ṣe wí bó lànàbì ṣe wí ìwọ tó o bá jẹ́ mùsùlùmí ìwé tọ́lọ́run sọ̀kalẹ̀ kírísítẹ́nì ni ọ́ báìbù tọ́lọ́run sọ̀kalẹ̀ ìsọkúsọ ò sí ń bẹ́ àfi bí ẹ̀ bá fi ìsọkúsọ síbẹ̀ lókù ẹwà Nábì Ibrahim alayhi salatu wa salam olówà fún mùsùlùmí olówà fún kírísítẹ́nì ẹwọ bó ṣe lójọba rẹ̀ kí ló dé táwọn olè lójọba wa ẹgẹ́ bọ́lọ̀ ń ṣe fẹ́. kò tí ẹ ṣe kírísítẹ́nìtì rí láyé. àwọn dànkan rú lábẹ́nu mùsùlùmí àwọn olódì kejì wa kan máa pè é tó mùsùlùmí ni Ànábì wa Isa òun náà ṣe kírísítẹ́nìtì Islam. ilé Abdullahi atani alikitaba waja'alani nabi Mariama Ọlọ́run fi Mariama kalẹ̀ ní káfí mà wípé obìnrin rẹ̀ ni mo wá fẹ́ gbin nǹkan sílẹ̀ rẹ̀ kẹ́rì
níjọ́ bá wù jáde níjọ́ àkọ́kọ́ rẹ̀ níjọ́ àkọ́kọ́ rẹ̀ lọ absorb ìyá rẹ̀ yìí pé kì í so nísìnà ìní Abdullahi àtàní alikitaba Ọlọ́run sì fún mi ó fún mi tírà ó fún mi báíbù waja'alani nabiyya ó sì nílà nàbí waja'alani mubarakan aynama gbogbo bí mo bá dé àlùbáríkà ti débẹ̀ wà ó sọ ní ibi salati wa zakati ma dumtu hayya gbogbo bí tí n bá ti dé Christian mi lè gbọ́ mi ní sìkò wípé ńgbà náà Abdullahi àwọn ẹsẹ̀ ru Ọlọ́run lọ́wọ́ Rome chapter 6 verse 22 oríṣùgbọ́n ní sísìn tí a sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a yín sì di ẹrú Ọlọ́run Rome chapter 6 verse 22. èyí ò ṣe yọ kú òun but bí now that ìwé we be Ọlọ́run set free from sin and become slaves of God is there in the Bible. Gbogbo àwọn ètò yìí ní bẹ́ẹ̀ tààrà dáadáa tọ́lọ́run ti ṣètò sí gbogbo àwọn ìwé àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti kọjá gbogbo àwa tá a wá bọ́ sẹ́rí ìjọba àjẹ́ kan bẹ́ẹ̀ kèfèrí nìkan ló kù kèfèrí náà Ọlọ́run ṣe kí nìkan ọba tí ẹ ṣalábòsí tí kèfèrí bá dáa ní ìwà yóò gbádùn láyé ọ̀run nìkan ni òní ti gbádùn tí kèfèrí bá dáa kọ́dà tí gbogbo owó àtúnṣe àdá Allahu fil ardi gbogbo wa lólùjẹ́rí Ọlọ́run lórí rẹ̀ wọ́n gbé òkú mùsùlùmí lọ ànábì ó ṣe gìrì pé òkú èèyàn ni wọ́n gbé lọ wọ́n tún wá gbé òkú kèfèrí lọ ànábì tún ta gìrì àwọn yẹn ní kèfèrí ni ó ní ṣe bẹ́ẹ̀ yẹn ni ṣe bẹ́ẹ̀ yẹn ni tọ́ bá jẹ́ kèfèrí tó níwò ṣe mùsùlùmí tó sì ṣe kírísítẹ́nì gbogbo ń tọ́ bá wá jẹ́ níwà o tọ́ bá ti níwà tọ́ da ọgbẹ̀sán rẹ̀ láyé ó sì gbẹ̀sán rẹ̀ láì kíyámà ó gbọ́dọ̀ ṣe dáadáa ni yóò gbọ́dọ̀ dúró dáadáa ni àìdúró dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa ní fa gbogbo wàhálà yìí láàfin lélẹ́rí tí ọ̀dà láàfin rí àwọn ọmọ wa látó fẹ́ kó tó máa wà ń bẹ̀ sọ́dà aburú yóò tó máa kọ́ntínú lọ àwọn tá a wà ń lé náà àwọn tá a tún súnmọ́ wọn tá a advice ká lọ ṣe ọ̀nà tá a fi rí nǹkan gbà lọ́wọ́ wọn iná láàmà ṣe àwọn wáyìn wọn ẹ̀yin lè sì dànkarú lọ́dọ̀ wọn ẹ̀yin lè sòdodo fún wọn nítorí ń tẹ́ gbà Ọlọ́run sì béèrè lọ́dọ̀ wa. olórí tún rán yín sáwọn yòókù yín nínú àwa tí wọ́n ń ṣèjọba lé lórí ẹ̀ tó jíṣẹ́ pé inú àwọn wọ́n ń bú olórí ẹ̀ tún ń bá a bú wọn kọ́dà nínú tó tún wá burú jù tọ́ra gbọ́dọ̀ sọ yíò o tó làwọn àfá àti pásítọ̀ ọdọ́ fọkìbọ́rù àwọn àwọn ìjọba wọn bá tó ń dé àmà sàdúà gbogbo pọ́wà tẹ́ ní nípa spirituality lẹ́fi sàdúà fún wọn àtàfà àti gbogbo wa àwọn gan làwọn sàbúrú ẹwà ní ìjọba ọ̀dà ẹwà ní gbogbo ọ̀dà ìtẹ́ ẹni tẹ́ fi bí Ọlọ́run lẹ́ ń sà fún wọn wọ́n wá ń ṣe tí ọ̀dà Ọlọ́run jọ béèrè lọ́dọ̀ gbogbo wa. ẹ bá yẹ ọtẹ̀sùbá tẹ́ ẹ bá ń sàdúà báyìí ẹ máa sọ pé kọ́lọ́run tọ́ àwọn olórí wa sọ́nà kí wọ́n fi lè máa ṣe ń tára ìlú ń fẹ́ kọ́lọ́run sì tọ́ àwa náà sọ́nà ká lè dúró pẹ̀lú àwọn olórí wa lórí òdodo. mo kọ́ ilé rí sáàsì mo kọ́ alukurani mo kọ́ ní mímọ̀ nílọrin ní Kwara State yìí olórí àwọn sáàsì ọkọ̀rí tọ́ba dọ́dọ̀ mi akaramukallah ọmọ Kaduna State ni akaramukallah mo ní wọ̀nyí ṣe wá ya wòlíì nínú àwọn èèyàn yín báyìí wọ́n sì ń sọ pé ẹ̀dá wọ́n sọ pọ́lọ́pọ̀ ọ̀dá gbogbo sáàsì ni wọ́n bàjẹ́ tán ẹ̀dá ìwọ́ wá ya wòlíì ya máa ṣe wáàsí fún wọn Ọlọ́run ti gbọ́ akaramukallah àṣẹ́ntàn mi ni kò sí ní kankan sẹ́rí ńgbà tí ó pè mí lọ́sẹ̀ tó kọjá ọba ní akaramukallah àwọn arrest young alfa kan òun wá bẹ̀rẹ̀ pé sọ́mọ àfáà mi kásẹ̀ ló ní òun mọ̀ wọ́n ní mo ní kílẹ̀ rí sí ó ní àwọn bá kíní agbárí kíní lọ́yàwó rẹ̀ mo ní la ilaha illa ọ wá gbé fóònù fún mi ní wọ́n máa gbé mi ìgbà tó pé ọ̀sẹ̀ kejì ó tó repeat the same thing tó arrest ìgbà tó di ẹlẹ́ẹ̀kẹta tí mo pè é mo ti rí ọlẹ́ kéwú pẹ́ ọlọ́run wà ń Táíwò àwọn ọ̀dọ́dọ̀ mi nísì wallahi aqsamtu bi rabbil Kaaba àṣẹ́mbọ̀ wá pẹ̀lú gbogbo àwọn tó wà arrest sínú mọ́tò ní olówó lédì bẹ́ẹ̀ sí bó ṣe wọlé ó ní kí n jáde ó ní ustaz I want to see you outside I want to see you no problem no problem mo data mọ̀ kàn wọ́n ni mo á ní as from today don't say this to me again. I've already understood you. What you are saying? You are saying ọlọ́pàá ọ̀dà àṣẹyìn àfáà náà ọ̀dà. Ntọ́ wá fi hàn yín nù. Mo ní mo ti gbọ́ ohun tó wí pé ọ sọ pé àwọn ọlọ́pàá ọ̀dà àṣàwọn àfáà náà ọ̀dà. Àwọn tí ń pera wọn láàfáà. Àwọn aláṣẹ wá sí fáwọn èèyàn ni mo fi sọ níbi lẹ́kọ̀ọ́ kan wípé. Tó ṣe pé aláwo ni wọ́n wọ̀nyí sáfà. Kẹ́ ẹ pé wá síbi ìnáwó kálá wa kẹ́ ní alọ́mọ́ kàkálà ọ̀lọ́ kẹ́ fún wa mọ́tò kálàfẹ́ kẹ́ fún wa ní owó aláfẹ́ gbogbo tẹ́ fún wa kálàfẹ́ òkú yìí kó ẹdẹ́ ẹni ẹmọ́ lọ yẹjú rẹ̀ fún ara rẹ̀ kó sí tá sọ fún wọn tó wò ní gbọ́ nípa ọlọ́
àmọ́ gbàgbé tó ojú kòkòrò ojú kásárì ẹ wo wàhálà. ẹ ti gbé wa lọ bí tíwà burúkú fi pọ̀ láwùjọ wa tó yẹ pé ìwà burúkú yìí ọwọ́ àwọn aráàlú ní ti ń wá. ṣé ìwà ọrọ̀ ayé ó yẹ kó tóbi tó nísìn láàrin àwọn tó ń pera wọn lẹ́lẹ́sìn Ọlọ́run bí àfáà bí pásítọ̀ ìní ẹ̀ẹ̀kejì ìwà ọrọ̀ ayé sómì pé èèyàn lè máa fẹ̀mí àwọn èèyàn ṣòfò látàrí tí èèyàn fẹ́ dà tó ṣe pé wọ́n ń tàn wọ́n ni kò sí ẹ̀yà ọmọnìyàn kan tí èèyàn lè sọ dorí. problem ta ni pé we were created for 2 purposes. Allahu Akbar. materially and spiritually. Allahu Akbar. èèyàn gbọ́dọ̀ give a percentage. fún spirituality. kó fún ní 70. ìbí suggest. ó ti yé. kó wá fún materiality kó fún ní 30%. wàlá àtànsá nasiba kamina dunia. kẹ́ jẹun tó dá láyé kẹ́ wọṣọ tó dá láyé kí gbogbo ó sì jọ àlàálì. kò sì ní síkárà. kí ti spirituality ọwọ́ a máa bẹ tààrà. ìjọ tí materiality bá ti ní percentage tó bá ti du spirituality lọ kọ̀sọ́mọ́ kálukú ọmọ misbehave. ìtì ṣẹlẹ̀ sí everybody tí ń dààmú everybody nu ayé á sì kú kálukú òtún wa mẹ́gbà tó wọ́n kú káwá jẹ́ pé ayé la wá dì máa yá ọlọ́run sì béèrè lọ́dọ̀ wa. akaramakala ká tó parí ètò yìí ẹ sọ̀rọ̀ débi oúnjẹ nítòsí kan kálukú jù nìyẹn ó dé mi lójú dọ́dọ̀ Ọlọ́run ipe bó oúnjẹ ṣe wọ́n tó yìí iṣẹ́ ọwọ́ ìjọba ọ̀pọ̀ ń bẹ bí iṣẹ́ àwa ni not all the time ni mo fi sọ àdísì alákọ̀ọ́kọ́ wípé bẹ́ẹ̀ bá ti rí láàfin máa yẹn ìjọba lé yín lórí torí páwa náà látún máa ń lọbẹ̀ wípé ẹsẹ̀ báyìí lábẹ́nú àwọn kan bẹ bí godfathers. a gbowó lé ọjà tayọ bó ṣe yẹ kọ́ mọ́ wọn bá wà sọ́dọ̀ tó ń kó oúnjẹ náà wá ó ń gbowó lé owó ọkọ̀ ju bó ṣe yẹ kó mọ́. àdéhùn tá a kan bandwagon effect rẹ wá ń sọlẹ̀ sọ́wọ́ àwa tá a fẹ́ ra nǹkan tá a jẹ. wàhálà wá dé wọ́n fẹ́ repo nílé epo ọya lé epo wọ́n fẹ́ fùfù sí ọtí débi kan epo ti lọ mo yarí fún ẹ̀kan mo ní wàláhì tó bá sọ́ra ìwọ ọkùnrin yìí ni wọ́n ń gbọ́n bẹ́ẹ̀ ló ṣe jàǹbá fún wa tí mo ní tó bá sọ́ra tọ́lọ̀ ń bá jo àlámọ̀rí tiẹ̀ náà pẹ̀lú tó ṣe fún wa bí mọ́tò yìí ọ̀ lọ sí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ṣe jàǹbá níbi ọjà mo fẹ́ kí n fi yín kún dáadáa níbi ọjà. nta ní Nàìjíríà nísìn hyperinflation tó ṣe pé aráàlú lọ́fọwọ́ fà á kàn ké síjọba ni pé ẹ má wò wá ràn. ṣé ẹ rí ẹni tó bá fowó lé nǹkan ọjà tẹ lọ rà wọ́n wá gbà kámú ọwọ́ àwọn ẹ̀yin lẹ́sìn títí sẹ́ni tẹ́ bá wá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ rò pé ẹ jèrè ẹ ti gẹ́ẹ̀tì àwọn èèyàn àárẹ̀ ó kí ọ̀kan nú àwọn ọmọ kò ní kú àmọ́ gbogbo tọ́lọ̀ jẹ lẹ́rẹ̀ gbogbo tó jẹ lẹ́rẹ̀ ní ọ̀nà síbẹ̀ yóò tún wá jẹ gbèsè àrọ̀ ọmọ wọn sì balẹ̀ yọ wá dé kò ní mọ̀ pé san ni ẹ̀san ni. ẹ ṣe púpọ̀ ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá n tí a jíròrò lé lórí lónìí ni pé báwùjọ wa ṣe rí ó ń fọ́ kan gbogbo èèyàn lẹ́mìí àwa ni ká jẹ́ ká mọ̀ yìí pé tolórí wà ń bẹ̀ tàwọ̀ ẹlẹ́mù pọ̀ bẹ́ẹ̀ni n tó túmọ̀ sí ni pé olórí á máa gbìyànjú àwọn tó ń bó lórí ṣiṣẹ́ wọn ò jẹ́ kó lórí mọ òdodo tí ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú àwọn olórí wa ẹ dákun ẹ sòdodo fún wọn ẹ jọ jókòó ẹ jíròrò pé ọ̀gá ẹ tún já ṣe báyìí ọ̀gá ẹ tún já ṣe báyìí nígbà ọba yáyọ já síbi kan tí ọ̀rọ̀ kọgá ní o sì máa gbọ́ kọgá ní o sì máa gbọ́ kọmọ ṣe pé tí n bá ti ní wọn ṣe lẹ́mìí ni wọ́n ṣe ọ̀gá ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ wo bọ́lọ̀ ń ṣe tóbi tó ẹ fi tún nǹkan ṣe kò lè rọ aráàlú lọ́rùn ẹ̀yin aráàlú náà àfọwọ́fà yín ti pọ̀ jù ìfi owó àfẹ́jù ìgbé owó lé ọjà tayọ bó ṣe yẹ kó mọ ní wọ́n ń fànira fáráàlú tó ń tọ́ bá wa iṣẹ́ ọwọ́ wa ni kò sẹ́ni tó mọ̀rọ̀ sọ bí ọlọ́run ọba tó dá wa tá a ti bá nú Al-Qur'an kò wá sẹ́ni tó mọ̀ ọ́n tú tó sì mọ̀ wá rẹ̀ hù bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi tọ́lọ̀ ń wò sùnsùn tó ní wá innaka la hulukin azim dájúdájú nù gbogbo ẹ̀dá tí mo dá ìwọ anabi pegedé lẹ́ni tí ń fùwà rere òun lọ́wọ́ á sọ wípé olórí tí ó máa jáde fún yín
bẹ́ẹ̀ bá ṣe rí òun Bẹ́ẹ̀ bá ṣe rí. lórí ó ṣe máa ṣàkóso lórí yín bẹ́ẹ̀ bá ti láwọn olórí yín ọ̀dà ẹ mọ̀ pé ẹ̀yin gan lẹ̀ dá. bẹ́ẹ̀ bá ti túnra yín ṣe olórí tẹ produce ọ̀dà akaramakala ṣé mo rí wí sọmárì ń tẹ báwa tọ́nu ọlọ́run jẹ sọ pé yóò sì gbà lẹ́sìn fún gbogbo wa ẹ dàpọ̀ ẹ jẹ́ gbogbo owó túnra wa ṣe àwọn olórí ti gbọ́ àyè ibi táwọn ṣẹ́kù sí ẹ̀yin ẹlẹ́mù náà ẹ gbọ́ ẹ túnra yín ṣe ọlọ́run tún gbogbo wa ṣe ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin amin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.